Ẹ kúlé ni à ń kí aráalé. Ẹ káàbọ̀ ni à ń kí èrò ọ̀nà. Ẹ kú ọjọ́ mẹ́ta ẹ̀yin olólùfẹ́ mi. Nílé lóko níbi gbogbo tí ẹ ti ń gbọ́ mi. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ojú ni mí ò kí ń ṣe àìmọ̀ fún olóko yín. Púpọ̀ nínú yín ti mọ̀ mí mọ́ fífi èdè abínibí mi fi dá yín lára yá lórí ẹ̀rọ ayélujára àti láti fi ṣe àfihàn àwọn iṣẹ́ àti ìgbésí ayé mi hàn. Èyí ló mú mi jókòó tí mo sì ronú pé àkókò ti tó láti gbé e lọ sí ìpele tó kàn. Ìpinnu yìí ló bí ètò àrà kan tí àkòrí rẹ̀ ń jẹ́ Kíkà ni mímọ̀, Yorùbá dùn láti kà. Lórí ètò yìí, a ó máa ṣe àgbéyẹ̀wò ìwé literature Yorùbá láti ọwọ́ àwọn òǹkọ̀wé nínú èdè Yorùbá. Ní gbogbo ọjọ́ Ajé, Ọjọ́rú àti ní ọjọ́ Ẹtì ni a ó máa ka ìwé literature náà sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ mi. Wọ́n á fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín fún àtìlẹ́yìn àti gbígbárùkù tì mí látẹ̀yìnwá. Mo dúpẹ́ pẹ́ òkun. Bẹ́ẹ̀ ni mo wá fẹ́ kí ẹ túbọ̀ ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ìbí ètò àrà yìí. Ẹ gbárùkù tì mí nítorí pé kí ni gẹ́gẹ́ bí a ti mọ̀ pé igi kan ò lè dá igbó ṣe. Bẹ́ẹ̀ sì ni àgbájọwọ́ báyìí òun ni a fi ń sọ̀yà. Ọwọ́ kan ò sì lè gbé ẹrù dórí. Láìpẹ́ mo máa ṣe àfihàn ìwé literature tí a ó fi bẹ̀rẹ̀ ètò yìí. Lẹ́yìn náà a máa bẹ̀rẹ̀ ètò náà ní pẹrẹwu. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ará mi ṣe alábàápín sí orí ìkànnì mi ti YouTube láti lè ní àǹfààní àti gbọ́ ìtàn náà ní abala kọ̀ọ̀kan. Èyí tí ọ̀nà àsopọ̀ ìkànnì náà wà lórí ẹ̀rọ ayélujára Instagram. Ìpàdé wa tún di ọjọ́ Ajé o. Ẹ kú àfojúsọ́nà. Ó dàbọ̀.